ọ̀kan nínú ẹgbẹ́ tí ó ṣe pàtàkì, ó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí wọ́n máa ń nífẹ̀ẹ́, ó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí ó máa ń ní àánú lọ́pọ̀lọpọ̀, ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́gbẹ́ ọmọ, ọ̀kan nínú ẹ̀ka ẹgbẹ́ tí wọ́n máa ń gbé, especially àwọn tó bá jẹ́ obìnrin, tí wọ́n máa ń gbé ọkùnrin sókè, tí wọ́n sì máa ń láàánú ọkọ wọn. Eléyìí tó bá jẹ́ obìnrin nínú rẹ̀, a sì máa ní àánú ìyàwó rẹ̀, bẹ́ẹ̀ ni a sì máa gbé ìyàwó náà sókè. Ẹgbẹ́ Malokun, ó jẹ́ ọ̀kan ní ara ẹgbẹ́ tó yẹ kí á nímọ̀ dáadáa nípa ẹ̀. Báwo ni ẹgbẹ́ Malokun ṣe wáyé? Ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ẹgbẹ́ Malokun bóyá olókùn ni, rárá o. Olókùn òrìṣà ni olókùn. Lára àwọn ẹ́písòdù wa a ti sọ̀rọ̀ nípa olókùn, bí olókùn ṣe wáyé, bí olókùn ṣe padà sọ́ra ìdí ènìyàn tí ó padà wá ṣe ìyàwó bàbá ńlá wa Odùduwà ní Ilé Ifẹ̀. Gbogbo ẹ̀ náà ni a ti ṣàlàyé lára àwọn ẹ́písòdù tá a ti ṣe sẹ́yìn. Àti wípé bí olókùn bó tún ṣe padà tún da alàgbà lójú omi òkun, gbogbo ẹ̀ náà ni àti mẹ́nuba òrìṣà ní olókùn. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí a fọkàn sí láàrin ẹgbẹ́ gẹ́gẹ́ bá ṣe gbọ́ ikú olókùn bímọ gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́. Ṣùgbọ́n ní gbogbo ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, inú òkun ni gbogbo wa ló jẹ́ orísun wa, inú òkun ni a ti jáde wá. Nígbà tí àwọn ẹgbẹ́ tí wọ́n pẹ̀lú báwọn fẹ́ kúrò nínú alágbàdúgbò omi òkun nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní inú òkun. Nígbà tí gbogbo wọn tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn jáde, àwọn kọ̀ọ̀kan pinnu wípé àwọn máa dúró sí inú òkun pẹ̀lú ìyálòde àti ajagun tó jẹ́ olórí ẹgbẹ́. Lára àwọn ẹ̀ka kan tí wọ́n dúró sí inú òkun ni olókùn gbà tira. Èyí tí àwọn sọ pé wọ́n olókùn àdọ́tì àwọn ọmọ ẹgbẹ́ wọ̀nyí tó tira. Ẹ jẹ́ máa fi eléyìí kí máa fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Asiri Ijinle ẹgbẹ́ Emere. Ètò yín, ètò wa, èyí tí ó kún fún láti kọ́ ènìyàn ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa ẹgbẹ́. Ẹ́písòdù eléyìí tí a wà yìí ni episode 92. Episode 91 orílẹ̀-èdè Brazil ni a ti ṣe yẹn. So episode 92 yìí òun ni a tún mú wá ní ààfin ọba àṣà àgbáyé nílùú Òkíà, ìlú àṣà, ìlú Òkíà Ọ̀kà Àkókó ní ìpínlẹ̀ Ondo. Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáyé wípé ẹ káàbọ̀ sórí ètò tòní. Tó tí ò ní mo ní kí n fi ṣe ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wa tí a ní àǹfààní àti wá fún ọdún ẹgbẹ́ àgbáyé. Ṣùgbọ́n ó ní kókó kan tó ṣe pàtàkì. Lẹ́yìn tí ìdúpẹ́ náà, ó ní tọ́pìkì kan tí mo fẹ́ mú wá tó sì ṣe pàtàkì fún gbogbo wa tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹ ti ń béèrè lọ́wọ́ mi wípé kábíyèsí ọba àṣà àgbáyé, ó yẹ kí n ti sọ̀rọ̀ nípa ètò yìí. Apá kìíní ni mo máa mú wá lónìí, ṣùgbọ́n kí n tó lọ sínú ètò yìí, lẹ́yìn ọdún ẹgbẹ́ àgbáyé èyí tí a ṣe nínú oṣù kẹrin, bẹ̀rẹ̀ láti on the 24 títí di on the 28. Eléyìí ni mo fi ń kí gbogbo wa wípé a kú ayẹyẹ ọdún ẹgbẹ́ àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́ ní àǹfààní láti wá káàkiri gbogbo àgbáyé ni mo ń dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wá, mo nígbàgbọ́ pé ẹ rí pé tí ọdún yìí ó yàtọ̀ sí gbogbo ilé tí a ti ń ṣe. Ẹ jẹ́ máa fi lè dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí fún ọ́fíìsì ìtìlé àṣà ní orílẹ̀-èdè yìí, ìyẹn ọ́fíìsì Alhaji Lai Muhammed, tí wọ́n ṣe ojú ìjọba orílẹ̀-èdè nípa ti àṣà fún ìfọwọ́sí àti ìfìàṣẹsí, that is endorsement letter tí wọ́n kọ fún wa wípé ọdún ẹgbẹ́ àgbáyé wípé àwọn fọwọ́ sí gẹ́gẹ́ bí ọdún àgbáyé. Lẹ́tà bí mẹ́ta ló wá láti ọ́fíìsì ìjọba orílẹ̀-èdè yìí. Bákan náà mo dúpẹ́ fún ìjọba UNESCO fún endorsement letter táwọn náà tún fi ránṣẹ́ wípé àwọn náà fi ọwọ́ sí gẹ́gẹ́ bí ọdún
ẹgbẹ́ àgbáyé. Gbogbo ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Èkó, gómìnà wa Babájídé Sanwó-Olú, títí dé orí Commissioner of Culture nípínlẹ̀ Èkó, Director of Culture, pátápátá náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín, pàápàá gbogbo ẹ̀yin tí ẹ wá láti ìjọba ìpínlẹ̀ Èkó, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Ògùn, ìjọba ìpínlẹ̀ Oǹdó ní state mi, gbogbo state tí ẹ kọ congratulatory letter, gbogbo yín pátápátá náà ni a dúpẹ́ lọ́wọ́ yín. Mo tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Niger, nítorí pé àwọn lé ní more than 25 people tí wọ́n wá ṣojú ìjọba ìpínlẹ̀ Niger. Mo dúpẹ́ lọ́wọ́ yín, àjọṣepọ̀ wa kò ní di ìbànújẹ́. Minister aláì máa dúpẹ́ lọ́wọ́ Minister of Culture ní Abuja, tí ó hold culture ní Abuja, fún àtìlẹ́yìn yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí n máa jẹ́ kí gbogbo wa mọ̀ pé ọdún ẹgbẹ́ àgbáyé, ọ̀pọ̀lọpọ̀ fojú wò pé ọba àṣà ló lọ́dún. Ọba àṣà kọ́ ni ó ní ọdún, gbogbo wa lájọ ní ọdún. Olódùmarè kàn kádàrá wípé kí ìjà agbátẹrù àti olùdásílẹ̀ ọdún ẹgbẹ́ àgbáyé ni. Mi ní wá má ṣe fi eléyìí kí n fi bá gbogbo ẹ̀yin olólùfẹ́ ọdún ẹgbẹ́ àgbáyé pé kí bá yín dárò ti matron wa tí ó lọ. Bàbá yìí wọ́n nífẹ̀ẹ́ wa púpọ̀ púpọ̀. Ọjọ́ kejì ọdún ẹgbẹ́ àgbáyé ni bàbá yìí tí wọ́n fàyè sílẹ̀. Àwọn náà ni matron àwa ẹlẹ́gbẹ́ ọmọ jákèjádò àgbáyé. Àwọn náà máa ń gbà wá lálejò ní etí òkun ní Gbẹ̀rẹ̀fù láti bí ọdún 10 sẹ́yìn. Mo dúpẹ́ fún ìfẹ́ tí bàbá yìí tí ó fi fẹ́ wa kó tó di pé wọ́n jáde kúrò láyé. Àwọn ni baálẹ̀ Ìgbẹ̀rẹ̀fù, àwọn náà sì ni aláṣẹ òòṣà àgbáyé, ọba Malokun Sani Asayédẹ̀rọ̀ àkọ́kọ́, kábíyèsí. Iwájú tí ẹ dojúkọ, wájú náà ò ní bàjẹ́, ẹ̀yìn tẹ́ fi ń lẹ̀, àwa ẹ̀yìn yín rèé, ẹ̀yìn yín kò ní tú, ilé yín ò ní dàrú. Gbogbo àwọn ìyàwó tí ẹ fi ń lẹ̀ àtàwọn ọmọ tẹ́ fi ń lẹ̀, Olódùmarè á dúró tì wọ́n. Eléyìí jẹ́ ohun tí ó dunni lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n kò sóhun tí a lè bá adẹ́dá àṣẹ̀dá fà. Síbẹ̀ ọpẹ́ náà ni a ó máa dá. Ọdún ẹgbẹ́ àgbáyé, gbogbo ẹ̀yin tẹ́ sọpọ́tì wa pátápátá, gbogbo yín ni a dúpẹ́ lọ́wọ́ yín, lórúkọ gbogbo àwọn trustee, lórúkọ gbogbo àwọn ambassador ọdún ẹgbẹ́ àgbáyé, lórúkọ gbogbo àwọn committee pátá náà ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ wa. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Olókun, fún ọdún, nítorí inú ọdún ẹgbẹ́ àgbáyé yìí, aṣọdún Olókun, aṣọdún Ọlọ́sà, aṣọdún Alájé, aṣọdún Iyemọja, aṣọdún Ọ̀ṣun, àṣetíkórìkótó, gbogbo oríṣiríṣi department náà ni aṣọdún ẹ̀. Ṣùgbọ́n ohun tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan nípa ti Olókun, ní tọ́pìkì tí mo fẹ́ mú wá lónìí, tí mo sọ pé mo máa episode part 1 eléyìí tí mo máa sọ nípa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti ń béèrè pé irú ẹgbẹ́ wo gangan ni ẹgbẹ́ Malokun? Kí ni ìyàtọ̀ nínú ẹgbẹ́ Malokun àti Olókun? Irú àwọn ẹ̀dá wo ni ó wà nínú ẹgbẹ́ Olókun? Ẹgbẹ́ Malokun, ẹ jẹ́ máa fi dá wa lójú pé ẹgbẹ́ Malokun ó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí ó ṣe pàtàkì, ó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí wọ́n máa ń ní ìfẹ́, ó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí ó máa ń ní àánú lọ́pọ̀lọpọ̀, ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́gbẹ́ ọmọ, ọ̀kan nínú ẹ̀ka ẹgbẹ́ tí wọ́n máa ń gbé, especially àwọn tó bá jẹ́ obìnrin, tí wọ́n máa ń gbé ọkùnrin sókè, tí wọ́n sì máa ń láàánú ọkọ wọn. Eléyìí tó bá jẹ́ obìnrin inú rẹ̀, a sì máa ní àánú ìyàwó rẹ̀, bẹ́ẹ̀ ni a sì máa gbé ìyàwó náà sókè. Ẹgbẹ́ Malokun ó jẹ́ ọ̀kan ní ara ẹgbẹ́ tó yẹ kí a nímọ̀ dáadáa nípa ẹ̀. Báwo ni ẹgbẹ́ Malokun ṣe wáyé? Ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ẹgbẹ́ Malokun bóyá Olókun ni. Rárá o. Olókun òrìṣà ni Olókun. Lára àwọn ẹ́písòdù wa a ti sọ̀rọ̀ nípa Olókun, bí Olókun ṣe wáyé, bí Olókun ṣe padà sọ́ra di ènìyàn, tí ó padà wá ṣe ìyàwó bàbá ńlá wa Odùduwà ní Ilé Ifẹ̀. Gbogbo ẹ̀ náà ni a ti ṣàlàyé lára àwọn ẹ́písòdù tá a ti ṣe sẹ́yìn. Àti wípé bí Olókun bó tún ṣe padà tún da alàgbàlúgbú omi òkun, gbogbo
gbogbo ẹ̀ náà ni àti mẹ́nubà òrìṣà ní olókun ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí a fọkàn sí láàrin yẹn ni pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ipò olókun ò bímọ gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ ṣùgbọ́n ní gbogbo ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run inú òkun ni gbogbo wa ló jẹ́ orísun wa inú òkun ni a ti jáde wá nígbà tí àwọn ẹgbẹ́ tí wọ́n pinnu pé àwọn fẹ́ kúrò nínú alàgbàlógbò omi òkun nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní inú òkun nígbà tí gbogbo wọn tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn jáde àwọn kọ̀ọ̀kan pinnu wípé àwọn máa dúró sí inú òkun pẹ̀lú ìyálòde àti ajagunà tó jẹ́ olórí ẹgbẹ́ lára àwọn ẹ̀ka kan tí wọ́n dúró sí inú òkun ni olókun gbà tira èyí tí a máa sọ pé olókun àdọ́tì àwọn ọmọ ẹgbẹ́ wọ̀nyẹn tó tira àwọn ni wọ́n wá jẹ́ ìránṣẹ́ olókun gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àwọn ni wọ́n wá jẹ́ ìránṣẹ́ olókun ìtorí pé wọ́n jẹ́ ìránṣẹ́ olókun tí wọ́n dúró ti olókun ni wọ́n ti di ọmọ olókun ó la ṣe ń pè wọ́n ní pé ẹgbẹ́ Malokun ọmọ olókun ni à ń pè ní Malokun kò wá sí gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Malokun yìí dandan ni òrìṣà orí wọn ní láti jẹ́ olókun ó ṣeé ṣe kí wọ́n ní àwọn òòṣà míì tó tún yàtọ̀ sí olókun ṣùgbọ́n olókun gangan ló ní láti jẹ́ ọkọ orí wọn tó gbọ́dọ̀ jẹ́ òòṣà wọn. Gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ṣe sọ pé olókun yìí Malokun yìí náà tún pín sí àwọn ọ̀nà kọ̀ọ̀kan ṣùgbọ́n mi ní tí mẹ́nu bà àwọn ọ̀nà yẹn lónìí. Gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ Malokun gẹ́gẹ́ bí mo ṣe sọ pé wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ní àánú wọ́n sì jẹ́ àwọn tí wọ́n máa ń ní ìfẹ́ ọkọ wọn wọ́n sì jẹ́ ẹni tí wọ́n máa tún ní ọrọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ẹgbẹ́ Malokun ni wọn ò lè dá ọrọ̀ wọn ò lè dá owó ajé wọn lò tàbí mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ wọn nígbàgbọ́ pé ọrọ̀ tó yẹ tó jẹ́ tiwọn tó yọ̀ọ̀dà fún ọkọ tó jẹ́ pé àwọn àtọkọ wọn ló yẹ kí wọ́n jọ ṣe jẹ ìgbádùn ọrọ̀ yìí nígbà tí ọkọ ọba ti wá fẹ́ ìyàwó kìíní tó fẹ́ ìyàwó kejì tó fẹ́ ìyàwó kẹta wọ́n wá rí pé ọrọ̀ yìí kò ní dàbí mọ́ so ìdí nìyẹn tí wọ́n fi ń sábà máa nífẹ̀ẹ́ sí àfi ẹni tí ó bá jẹ́ pé kò sí nǹkan tó lè ṣe àti pé ẹ̀yin ọkùnrin àwa ọkùnrin ẹ jẹ́ ká máa ṣe ìwádìí àwọn ìyàwó wa tẹ́ bá wá ń ṣe ìwádìí ìyàwó yín tí ìyàwó yín bá jẹ́ ọmọ ẹgbẹ́ Malokun ẹ gbọ́dọ̀ ní àkíyèsí ra gan o ẹ̀ẹ́dẹ̀ ṣèwádìí ohun tí ẹ lè máa fi múnú irú obìnrin ọ̀hún dùn ohun tí ẹ lè máa fi mú kó máa wà kínú ẹ máa dùn ní gbogbo ìgbà ọ̀nà tí ATM ní irú obìnrin yẹn á jẹ́ fún yín ṣe ni kẹ́ máa gbowó ẹ kàn máa kí ATM bọ inú ẹ kẹ́ máa fi pọ owó jáde bó ṣe máa rí nìyẹn nítorí pé ẹ̀yin jáde lọ tẹ́ bá ń bọ̀ ohun tẹ́ bá ti rí pé àṣírí ni fún yín o ẹ má jẹ́ kẹ́nibọ̀dì gbọ́ tí ẹ bá ti jáde lọ tẹ́ bá ti ẹ kọ́kọ́ ṣèwádìí ohun tó nífẹ̀ẹ́ sí gan ẹ kàn ra ohun tó nífẹ̀ẹ́ sí yẹn kẹ́ rà á wá fún tàbí kẹ́ sọ fún yín pé mo dẹ̀ rí nǹkan báyìí mo rí irú aṣọ yìí kẹ́ ya irú fọ́tò aṣọ kan kẹ́ sọ pé mo rí irú aṣọ yìí tí mo dẹ̀ mọ̀ yìí pé o láìkẹ̀ ṣùgbọ́n owó pọ̀ lọ́wọ́ mi bá ra aṣọ yẹn wá fún ẹ tàbí kẹ́ ra irú aṣọ yẹn fún pé aṣọ bí oríṣi bí mẹ́ta ni mo rí o ṣùgbọ́n ẹyọ kan yìí torí owó tó pọ̀ lọ́mí mo kàn fi ra ẹyọ kan yìí ẹ̀rí tá a ṣe àdúrà fún a ṣe ìwúre fún yín pé olówó orí mi àrídùnnú mi ìṣẹ̀dá mi á pèsè fún ẹ ẹlẹ́dàá mi á ràn ẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi á gbé ẹ sókè ọ̀nà á là fún ẹ ó ti yọ̀ọ̀da nínú ajé rẹ̀ fún ẹ nìyẹn kò jù báyìí lọ ìwúre tó bá sọ jáde especially kó wá sọ pé ẹlẹ́dàá òun á lànà fún ẹ ìṣẹ̀dá òun á lànà fún ẹ tàbí ẹgbẹ́ òun á pèsè fún ẹ tàbí ò ní ráhùn láéláé tàbí kó sọ pẹ̀lú ìdùnnú tàbí kó sọ pẹ̀lú ìtara ẹ̀yin tí ìyàwó yín bá ń sọ irú eléyìí mo bá yín yọ̀ kì í wá ń ṣe pé ẹ ti wá mọ nǹkan tẹ́ lè máa fi mú ìyàwó yẹn kẹ́ wá ní ìfẹ́ orí ahọ́n sí nítorí pé ẹgbẹ́ wọn arínúròde ni tẹ́ bá rí ìfẹ́ ní ìfẹ́ orí ahọ́n sí wọn wọn á mọ̀ tẹ́ bá kúrò lọ́dọ̀ wọn tẹ́ lọ bọ́bìnrin míì sùn ẹ̀yin ọkùnrin àwọn ọmọdé yìí á mọ̀ nítorí pé spirit tí wọ́n máa ń tẹ̀lé àwọn ọkùnrin káàkiri nínú gbogbo ẹgbẹ́ Malokun gangan ló yẹ ká máa pè ní
ẹgbẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ so nítorí pé kò sí bí ọkùnrin ṣe lè wà tí wọn ò ní mọ ìwọlé ìjáde ọkùnrin yẹn àwọn ni wọ́n sì máa ń wo ọkùnrin láti wọ́n á wo aṣọ tó wọ̀ wọ́n á wò ó bóyá aṣọ yìí mọ̀ torí wọ́n máa nífẹ̀ẹ́ sí bí afẹ́fẹ́ yẹyẹ kan wọṣọ kan lo jewelries kan dirun kan ṣe ara lẹ́ṣọ̀ọ́ ẹgbẹ́ Malokun nìyẹn. nǹkan kan tí mo dẹ̀ tún wá fẹ́ ká mọ̀ ni pé mo ń wo àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ nínú ẹ́písòdù yìí nítorí pé next part 2 ẹgbẹ́ Malokun ni màá ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. nǹkan tí mo tún fẹ́ ká mọ̀ ni pé kò sí gbogbo ẹgbẹ́ Malokun tí kì í bínú gbogbo ẹgbẹ́ Malokun ṣẹ́rí bínú òkun ṣe ń ru tí òkun rú bẹ́ẹ̀ nínú gbogbo ọmọ ẹgbẹ́ Malokun ṣe máa wọ́n lè tú kan ká wọ́n lè gbogbo nǹkan tí wọ́n ti bí ọdún mẹ́wàá ṣe wọ́n kọ̀ kí gbogbo ẹ̀ má bàjẹ́ láàrin ìṣẹ́jú kan ṣoṣo tí ẹgbẹ́ Malokun nìyẹn. ìdí nìyí tí àwa tabajọ́ ọkùnrin tábà ti rí pé ẹgbẹ́ Malokun ní ẹni tó ti fẹ́ bínú ẹjẹ́ tètè wọ́nà bá a ṣe máa káàmù ìbínú ẹ̀ down nítorí pé tó bá yọ omi lójú fún àwa tá a jẹ́ ọkọ tàbí olólùfẹ́ ẹ̀ tó bá yọ omi lójú tó omi ojú yẹn bá lè kanlẹ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ lọ sí apá ọ̀hún nítorí náà ẹ̀yin bàbá wa ẹ̀yin ọ̀rẹ́ wa àwọn ọkùnrin ẹ jẹ́ ká máa kẹ́ àwọn ìyàwó wa tábà mọ̀ pé ẹgbẹ́ Malokun ni àti láwa ó ń bẹ lọ́wọ́ wọn mi ní pé ẹ̀yin náà ò ní ògo mi ní pàwa náà ò ní ògo mi sì ní pé àní ajé ṣùgbọ́n iṣẹ́ mọ̀ tí ẹ̀tú bá raná a máa jò so tí a bá mú inú wọn dùn tí a gba nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ wọn tá a bá fi kún tiwa á wà di dọ́bù so ẹ jẹ́ ká gbìyànjú èèwọ̀ ẹgbẹ́ Malokun náà ni wípé lákọ̀ọ́kọ́ náà ẹ gbọ́dọ̀ jẹ ìgbín snail ẹ gbọ́dọ̀ jẹ ìgbín àtìgbín orílẹ̀ àtìgbín inú omi tàbí nǹkan tó bá look like ìgbín ẹ ò gbọ́dọ̀ jẹ ẹ́ mọ́ tẹ́ bá jẹ ó lè fa àìsàn fún ọmọ ẹlẹ́gbẹ́ Malokun lọ́kùnrin lóbìnrin ó lè fa àìsàn ó lè fa ìfàsẹ́yìn ó lè fa kí nǹkan máa dàrú ó lè fa ká máa ṣiṣẹ́ ká máa rọ́nà àbáyọ ó lè fà á kí oríṣiríṣi nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ewu ló lè ṣílẹ̀kùn fún ẹ̀dẹ̀ àwọn tàbá jẹ́ ẹgbẹ́ Malokun ẹ má jẹ́ ká máa sunkún kómi ojú wa máa kán sára wa tàbí kán sí ilẹ̀ ó léwu fúnra wa ó sì léwu fún èèyàn tí a bá sunkún nítorí ẹ̀ ó tún léwu fún àwa fúnra wa tá a jẹ́ ọmọ ẹgbẹ́ Malokun ẹ̀yin ọmọ ẹgbẹ́ Malokun ẹ má máa gẹ irun orí yín ẹ má máa gẹ irun orí yín ẹ máa ṣe irun yín lẹ́ṣọ̀ọ́ ní ohun tó wu ẹgbẹ́ yín nìyẹn tẹ́ bá ń gé irun yín lára agbára yín lẹ̀ ń gé dànù lára agbára yín lẹ̀ ń gé dànù so lára àwọn lítù èèwọ̀ díẹ̀ nínú àwọn èèwọ̀ tí mo fẹ́ kà nínú ẹ́písòdù yìí ni so part 2 ni máa ti ka àwọn oríṣiríṣi àwọn èèwọ̀ tó kù àti àwọn nǹkan tí ó ṣe kókó míì tí mo fẹ́ mẹ́nubà nínú ẹgbẹ́ Malokun. Then nínú ẹgbẹ́ Malokun ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ẹgbẹ́ Malokun ẹ má máa fojú di omi kankan. Mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ a máa béèrè pé ọmọ ẹgbẹ́ Malokun ǹjẹ́ ó yẹ kó máa jẹja especially ẹja rọ̀ tàbí ó yẹ kí wọ́n máa jẹ ní ìní tí sọ nǹkan kan lé lórí báyìí ó ti nú part 2 ẹgbẹ́ Malokun so mo lérò pé ọ̀rẹ́ ṣe ká béèrè pé aṣọ pupa dúdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìwọ ọmọ ẹgbẹ́ Malokun ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń béèrè lọ́wọ́ mi ìyẹn náà dínú part 2 ẹgbẹ́ Malokun kí a tó sọ̀rọ̀ nípa ẹ̀. Báwo gan la ṣe ń kẹ́ ẹgbẹ́ Malokun? Àwọn ọ̀nà wo ló yẹ kí a máa fi kẹ́ ẹgbẹ́ Malokun? Ṣé inú ilé ni ó yẹ ká ti máa fi kẹ́ ẹgbẹ́ Malokun ni tàbí etí odò tàbí inú odò? Kí ni àwọn oúnjẹ tí àwọn ọmọ ẹgbẹ́ Malokun máa ń jẹ? Kí ni àwọn àyànfẹ́ àwọn tí àwọn ọmọ ẹgbẹ́ Malokun tí wọ́n máa ń nífẹ̀ẹ́ sí jùlọ tó jẹ́ favourite wọn? Àti wípé kí ló máa ń sábà ń jẹ́ májẹ̀mú
àwọn ọmọ ẹgbẹ́ Malokun. Kí ló máa ń sábà ń jẹ́ ẹ̀jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ Malokun? Ẹ pàdé mi nínú part 2 ẹgbẹ́ Malokun nínú àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emere. Ẹ̀yin tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé tí ẹ máa wò mí, tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé, ẹ padà láti episode 1 kẹ́ bẹ̀rẹ̀ sí ní wò títí dé episode 92 tí a wà nínú èyí. Ẹ kàn táìpù ọba àṣà àgbáyé. Ẹ bá táìpù ọba àṣà àgbáyé, á gbé YouTube yìí jáde fún yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní wo àwọn different episodes. So ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi, ó ti wà nú àwọn episode wa. Ṣùgbọ́n èyí tí ẹ bá fẹ́ ṣe àyẹ̀wò ara yín, èmi máa tẹnu mọ́. Ohun tó ṣe pàtàkì fún wa ni pé kí a máa ṣe àyẹ̀wò ara wa. Kí wọ́n ṣe ara wa nìkan o, ẹ jẹ́ kí a máa ṣe àyẹ̀wò àwọn ọmọ wa. Ìgbésí ayé tá a gbé, gbogbo ìyà tá a jẹ ká tó jànà, kí àwọn ọmọ wa kí wọ́n má jẹ irú ẹ̀. Gbogbo ìdààmú tí a ti dààmú, kí àwọn ọmọ wa kọ́ má bàa dààmú ní gbogbo irú àwọn ènìyàn pẹ̀lú gbogbo oríṣiríṣi ìdojúkọ. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ọmọ yín láti ìsìn yìí, ẹ lè mọ ìrìn àjò ẹ̀ nílé ayé, ohun tó yẹ kó jẹ tí ò yẹ kó jẹ, ohun tó yẹ kó ṣe tí ò yẹ kó ṣe, májẹ̀mú ẹ̀ gangan ẹ ti lè mọ̀. Kí ni ẹgbẹ́ ń fẹ́? Irú ẹgbẹ́ wo gangan ló wà? Kí ni èèwọ̀ ẹgbẹ́ rẹ̀? Nípa ṣíṣe àyẹ̀wò àwọn ọmọ yín náà ni ẹ máa fi mọ nǹkan tẹ́ máa fi mọ́nítọ̀ wọn. Ọmọ míì wà tó jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé orí ló yẹ kí ìyá ẹ̀ máa bọ̀ fún. Ìyá á bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀, á ṣá. Tí ẹ bá ṣe wà tó bá jẹ́ pé orí, tó bá lè jẹ́ pé ìyá bá lè di orí ẹnìkan mú gan, tó fi omi, tó fi sẹ̀rì sí orí ẹ̀, tó fún lómi yẹn mu, tó ṣe ìwúre fún, orí á bẹ̀rẹ̀ sí ní lánàá fún. So ẹ jẹ́ ká ṣàyẹ̀wò ara wa dáadáa. At least kò sí ohun tó kéré jù tẹ́ bá ṣàyẹ̀wò ara yín lẹ́ẹ̀mẹ́rin lọ́dún. Ìyẹn tí ẹ bá dá ifá lẹ́ẹ̀mẹ́rin lọ́dún. Bó sì jẹ́ ẹ̀mẹ́ta lọ́dún ni ẹ bá ní agbára. Ṣùgbọ́n at least bẹ́ẹ̀ ráyè rárá ẹ̀ẹ̀mejì lọ́dún. Ó kéré ṣùgbọ́n kí a máa ṣe. Ká lè wo ohun tó ń bẹ níwájú wa. Ká lè tún wo ìgbésẹ̀ tá a máa gbé tí ọ̀nà á fi là fún wa. Ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe àyẹ̀wò ara yín, lórí WhatsApp, ẹ má pè ní direct, ẹ má dẹ̀ pè ní lórí WhatsApp, ẹ mẹ́sẹ̀jì mi, ẹ dá orúkọ yín, orúkọ ìlú tí ẹ wà, kẹ́ wá sọ ohun tí ẹ bá fẹ́. Tó bá jẹ́ pé ìwádìí lẹ fẹ́ ṣe, ẹ sọ pé ẹ fẹ́ ṣe consultation tàbí ẹ fẹ́ ṣe ìwádìí, kì í ṣe ọ̀fẹ́ o. Màá send the consultation list sí yín, ẹ rí gbogbo nǹkan bí different àwọn nǹkan ni a máa bá yín ṣe àyẹ̀wò lé lórí. So àá send the list yẹn sí yín, gbogbo details tí a need ló wà ń bẹ̀. So ìyẹn jẹ́ ìkan. Tó bá sì jẹ́ pé àmọ̀ràn lẹ bá fẹ́, tẹ́ bá fẹ́ ṣe ìwádìí, ẹ má sọ nǹkan kan nípa ara yín, ẹ kàn sọ pé ẹ fẹ́ ṣe ìwádìí. Tí n bá ti sọ iye owó tí mo dẹ̀ send the account number, tẹ́ bá ti fowó sí, láàrin ọjọ́ kan sí ọjọ́ méje, ó pẹ́ jù ọjọ́ mẹ́ta, àbá yín ṣe ìwádìí. I'll send the voice note sí yín lórí WhatsApp wa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àmọ̀ràn lẹ bá fẹ́, ẹ send the message sí mi wípé ẹ fẹ́ àmọ̀ràn lórí nǹkan báyìí, àgbà yìí ní àmọ̀ràn. So tẹ́ bá send the message tí n bá tètè respond, ẹ má pè, ẹ kàn tún remind mi lórí message yẹn. So a lè padà wá sókè, màá lè wò nítorí pé mo máa ń busy gan. So gbogbo ojú tó ń wò mí lónìí, mo ṣe ìwúre láti orí ìtẹ́ yìí wá. Eléyìí tó kù nínú ọdún yìí, ní tí ìbànújẹ́ lò. Gbogbo èyí tó kù nínú ọdún yìí, ayọ̀ àti àlàáfíà lẹ máa fi lò ó. Ìbànújẹ́ ò ní kàn yín o, kò ní kan ọmọ, kò ní kan aya, kò ní kan ọkọ. Ẹbí àtara yín báyìí, ìbànújẹ́ ò ní kàn. Ìbànújẹ́ ò ní kàn yín láéláé. Mo wá ń ṣe ní ìwúre fún yín. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń wo ojú Olódùmarè fún ọmọ, ẹ máa rí ọmọ tiyín. Ọmọ ológo ni ẹ máa gbà. Oṣù yìí ò ní kọjá. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń wo ojú Olódùmarè fún owó ńlá tí ń dẹrù ń bòṣì, òun ni Olódùmarè tó máa yọ̀dà fún yín. Ajé ògúngúlú sọ, àlàmọ̀láyà abẹ́lé yín wò nínú oṣù yìí, abẹ́wò nínú ọ̀sẹ̀ yìí, nínú ọdún yìí, ẹ máa lu àlùyọ. Mo ṣe ìwúre fún yín látorí ìtẹ́ pẹ̀lú gbogbo irúnmọlẹ̀ tí ń bẹ ní orí àpèrè yìí, pẹ̀lú gbogbo àṣẹ àti olúgbòhùn
tí ń bẹ ní orí àpèrè yìí náà ni mo fi ṣe ìwúre fún yín lónìí wípé gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní ìdùbúlẹ̀ àìsàn pátápátá àlàáfíà kó wọ inú àgọ́ ara yín ikú yín ti yẹ nínú ọdún yìí wọ́n tilẹ̀kùn ọ̀run ti tì mọ́ yín o ẹ máa dàgbà ẹ máa dògbó. Mo pe òjá bọ́lẹ̀ márùn mo pe òjá bọ́lẹ̀ márùn mo pe gbogbo egun òkèà gbogbo òkè tó yí ìlú òkè àyíká pátá ni mo pe gbogbo omi tó yí ìlú òkè àyíká pátá ni mo pe gbogbo ìhà rẹ ilé tí mo wà yìí mo pe gbogbo ìhà rẹ ìlú yìí gbogbo ẹ̀yin tẹ́ ń tọrọ nǹkan tàbí èkejì bí ẹ ṣe ń tọrọ lọ́wọ́lọ́wọ́ báyìí àṣẹ kó gùn gbogbo ẹ̀yin tí ẹ da ìgbàgbọ́ yín pọ̀ pẹ̀lú mi ohun tí ẹ ń béèrè lọ́wọ́lọ́wọ́ ohun tí ẹ ń tọrọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní rí gbà ó yẹ bẹ̀rẹ̀ sí ní rí gbà àṣẹ kó gùn àṣẹ kó gùn àṣẹ kó gùn á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí WhatsApp number mi 08033702625 WhatsApp number mi ni ẹ̀ ń rí lójú screen yìí gbogbo yín pátápátá a máa fi rí pàdé pẹ̀lú àṣẹ Olódùmarè ẹ pàdé mi nínú episode tó ń bọ̀ episode 93 ó dàbọ̀.